ọlọ́wọ́jà ètò ìfìmọ̀ bẹ́ẹ̀ ni wípé àwọn kan sọ́njọ́ ní pé Jackman kò ní jámíà lọ́wọ́ kò ní sàgbé ti jámíà lọ́wọ́ wọ́n á gbà dìde ilé yìí ti ń sọ̀rọ̀ yìí níbo lákàlẹ̀ yìí àti àtẹlẹsẹ̀ lẹ́yìn dẹ́. èyí tó ń wíwùn kò sí ti ń jẹ́ jámíà ọlọ́run ọ̀nà ànábì ń jámíà. àná Muhammad kò ní sàtífíkẹ́tì jámíà lọ́wọ́. sẹ́ni tọ́lọ́run ọba ti rán yàn ó ti yé báwọn èèyàn lè ní qualification rẹ̀ lára àmọ́lẹ́mọ́ ní pálí ẹ̀ lọ́wọ́ àmọ́lọ́hun ní fún pálí rẹ̀ jẹ́ n sáré dá ọ lóhùn bẹ́ẹ̀ hùn orin kíkọ ànábì ń kọrin. ọlọ́run jàre ń pẹ́. o ti ma ar-rasul sallallahu alayhi wa sallam yakulu shi'ra. a máa kọrin. sallallahu alayhi wa sallam. ọgbọ ẹnlẹ tí wọn kọ dẹmọ pé orin kìnìkan ànábì ń kọrin. dáadáa. ànábì ń kọrin tí àwọn sàhábà ń mì. torí wọ́n ń gbádùn ẹ̀. tí wọ́n ń mì báyìí. ànábì kọ́. sallallahu alayhi wa sallam. yàtọ̀ fọ́rọ̀ tọ̀lá alibadiru alẹ́ náà àwọn yóò àmútọ́lá arábìnrin ni wọ́n máa mú lọ́wọ́ ànábì tọ̀lá alibadiru alẹ́ náà yóò ń kọ́. wọn ní táwọn fi ń jí wúre. èyí ń kọ́. ìgbà wọn kọ́ wọ Mọ̀dínà gbùràmù tí wọ́n fi mọ́sálásí lélẹ̀ ó ti yé báwọn kórè kára àwọn èèyàn àwọn òṣìṣẹ́ kó lè yá ànábì kọrin fún wọn. ká má fi dọ́ọ̀lù. bẹ́ẹ̀ ni òun ni ya Rabbi inna li ajira ajirun li akhira Allah fa aghfir lil anzari wal muhajira. Ànábì kọ́. ajá sí pé báwọn òṣìṣẹ́ àwọn ẹbí àwọn bíríkìlà báwọn káfíńtà bá ń ṣe sáìtì nísìn. bẹ́ẹ̀ni. máa ń gbọ́ orin àgbọ̀dọ̀ bú wọn wọ́n fi gbà nẹ́bì ni. ọlọ́run sàjà. ẹlẹ́ẹ̀kejì ńjọ́ tí ọ̀bẹ bu ànábì lọ́wọ́ tí kìnnì kan bu lọ́wọ́ tọ́bẹ̀ bu lọ́wọ́ táwọn yẹn sáré sígbà ànábì wa ń fún ni òun bá wọn sáwàdà wípé ó ní alẹ́ àǹtí ìlà ìsìbàrì dẹ́mìtì wà fi sẹ́bi lillahi malakiti. ọlọ́wọ́n jàre yín pẹ́ sáà. ọ̀bẹ bu lọ́wọ́ rẹ̀ ètò àwọn nǹkan àwọn sàbẹ̀ sàbẹ̀ alábì wọn fún un ogun ẹni ọ̀fẹ́ máa sọ tí èwe ọwọ́ ànábì kò mọ ẹni ṣe ẹ̀ ń jó àkọ́fẹ́ kára ànábì ọ̀fẹ́ kọ́ ọmọ ìta ìró kí nínú. ọ̀gá tó nù. orin tí Abdullahi ibn Rawaha inú àwọn akọni sahaba ni ọmọ orin kọ gan orin rẹ̀ tá ànábì ha nígbà wọn wà nínú gaswatu handak tí wọn ń gbẹ́ kòtò lọ́wọ́ kára ọmọ fi ni wọn ànábì wọn kọrin náà pé wallahi la ilaha ma ta'adayna wàlá sọ kíní kan wàlá tààzọ dàkínà wàlá sọlẹ́yìnà Abdullahi ibn Rawaha lọkọ anabi ha orin anabi náà sì ń bá kọ anabi náà rọ orin fún rẹ̀ n sì máa kọ èyí tí àwọn olórin bá kọ o ti yé báwọn kó tì mí lórí yìí kò ní rọ ni. naam àmọ́ ńgbà tọ́lọ́hún fẹ́ ńgbà táwọn Kùrẹ́ṣì wá ó pé ńgbà tá Al-Kùránì dé torí pé zẹ̀lí kọ àwọn alárúbáwá orin ni zẹ̀lí kọ wọn ni Abu Talib ń kọrin Umaru alibuna Abi Talib ọ̀dọ̀ bàbá rẹ̀ ló ti jogún orin Ànábì sì dálákẹ́ pé ọmọ kọrin Abubakar náà kọrin Umaru kọrin orin Abubakar ń bẹ orin Umaru ń bẹ orin Usmanu ń bẹ Ali ló kọrin jù gbogbo àwọn sahaba àwọn kílẹ̀ ń pè wọ́n Khulafa ur-Rashidun àwọn mẹ́rẹ̀ ni wọ́n mú ní kọ. yóò tún mọ wátìrà kí báwọn ní sí ọ̀dọ́ rẹ̀. àmọ́ ńgbà tí Ọlọ́run táwọn Kùrẹ́ṣì wá nígbà náà kí ni Kùránì orin ní nǹkan ńgbà tó yẹ pé èdè wọn àṣẹlí kọ wọn lórin tá sì mọ̀ pé àjẹbí àwọn lórin Ọlọ́run fi wá fọ ọmọ kí má allamna ash-shi'ra èyí táwọn Ọlọ́run kọ̀ ọ̀kọ́ àní ọmọ kọrin kí àní ọmọ jíwèrè kí. o ti bá wọn wà máa yanbaghi lahu òun náà sì lè kò tó bẹ̀ kọ́ sọ Al-Qur'ani wa dorin in huwa illa dhikrun wa qur'anun mubin o ti yé báwọn wà ṣùwàrà òye tẹ́bẹ̀rù ọmọlọ́gáwùnà àwọn Kùrẹ́ṣì ní ń bá wí. àwọn yẹn ń ṣe àyà wọn sì gbọ́ngàn báwo. so ibẹ̀ ni ibi tí mo ti lọ. wípé sàtífíkẹ́ẹ̀tì jámíà. sàtífíkẹ́ẹ̀tì rẹ̀ sẹ́mi wípé òun ní sàn náà bí máa kọ. bẹ́ẹ̀ni. àmọ́ Ọlọ́run ní ń ta ara kọ́ sàtífíkẹ́ẹ̀tì kọlọ́lọ́run ní wọn ni pé ń wá gbà láyé jámíà kọlọ́ ni ń wá lọ ìmọ̀ ló ní ń wá àwọn òṣòmọ́ àhùbílẹ̀ madaris àwọn náà ń bẹ̀ tẹ́yẹ pé àwọn ò tiẹ̀ lọlé kéwú báyìí fún wọn yálẹ̀ ọ̀dà nísìn bàbá Tajul Adabi àwọn ọ̀lọ́ madrasa kankan. a yóò sì gbàgbé wọn ìmọ̀ sí mẹ́lẹ̀ tó yanjú. tí o sí pòfẹ́sọ̀ tó tó bẹ́ẹ̀. eba tí o ṣe ní ti àwọn Tajul Adabi ṣe. bàbá Sheikh Kamal wọn lọ jámíà kankan bàbá tó wà gba dókítà láyé. ó parí bàbá tó wà jẹ mufti. wọn ti jẹ mufti wọn ti gba dókítà wọn lọ madrasa kankan
wọ́n kúnlẹ̀ kí ni. kọ́ta kò yíhun náà. àfa àgbà alágbàjì wọn lọ jábẹ àkankan àfa àsoro àfa àgbà ń sàkámà àgbà ìdòmà wọn lọ kátó wà Mawlana Sheikh Adam al-Allamatu Sudani tó yẹ pé gbogbo àti parafisa àti gbogbo ẹ ẹni tí wọ́n jọ bí òun àti Sheikh Adam lọ́dún kan náà òun ni Muhammadu Ghazali ti Mazar. bẹ́ẹ̀ni Imam Ghazali. Imam Ghazali kọ́ kìí ṣe hujjatul Islam àwọn èèyàn ọmọ ipe Ghazali méjì ni ẹnìkan bẹ ta kò mí ọ wá ní pé Imam Ghazali gan ọ sọ̀rọ̀ náà pé kíní gan Imam Ghazali hujjatul Islam. ìgbà tí ó wàá sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó wàá mú wàá mú ni Imam Ghazali Abu Hamid Ghazali kọ́ sọ̀rọ̀ yẹn Muhammadu Ghazali ti Mazari ni ọ sọ ti Azhari lòun ti jáde ó kú 1996 wọ́n sì bí ní 1917 ọdún tàbí Sheikh Adamu náà bí Muhammadu Ghazali òun ajé Adamu wọ́n jọ wáyé lọ́dún kan náà ni àgbákò lòun náà bí Sheikh Adamu ti rí òun náà rí àwọn èyí òun tún wá kírẹ́dìtì Sheikh Adamu pé òun eléyìí gan tó jù wá lọ. dúdú ni Sheikh Adamu. ọmọ aládùbá lòun àmọ́dún kan náà wọ́n jọ bí kẹ́ bá máa yí pé ìwáyé Sheikh Adamu ńlá mi ọ wáyé pẹ̀lú àmì ni Muhammadu Ghazali náà wọ́n jọ rìn látọ̀ òun wáyé ní pẹ̀lú Sheikh Adamu ọdún kan náà 17 kan náà wọ́n jọ bí wọn 17 kan náà wọ́n jọ ṣe miawi wọn Mawlana Sheikh Adamu wọn á kú 92 òun á kú 99 òun á kú 96 ọdún mẹ́rin tí gba Sheikh Adamu kú lòun kú ó ti wá gbogbo àwọn yìí òun ní sàtífíkẹ́tì lọ́wọ́. ajá sí gbogbo àwọn tí ò ní sàtífíkẹ́tì lọ́wọ́ òun. àwọn anabi Muhammad náà ò ní sàtì. anabi ò ní sallallahu alayhi wa sallam. sàtì rẹ̀ náà lálùkùránì tọ́lọ̀ fún. bẹ́ẹ̀ni. ó ti yé báwọn ìwọ tó ní sàtì lọ́wọ́ òun mo tó ń dààmú rẹ̀. yín láti sọ pé nínú àwọn mahabubu lẹ́yìn náà wà náà mahabubu. àwọn tó ní. yaj'aluna Allahu minal mahbubin kọ́lọ́n kó fi wá sínú wọn kọ́lọ́n kó fi wá sínú wọn kó as'alullah tabaraka wa ta'ala an yudkhilani من الذين أنعم عليهم من النبيين والصديقين والشهداء والصالحين طالما باتي تيمي بونو àwọn yin والكل حين ويجعلني الله في حسن سنونكم آمين آمين so yín náà ti Ọlọ́run ṣàjárí yín pẹ́ sáà la ilaha illallah wala Muhammadur rasulullah ìmọ̀ yìí